sórí ètò Miliki Express gbogbo tó ń wò mí nínú ilé àlejò mi tí máa kọ́kọ́ fi wọ̀nyí lórí ètò lé ní òdu ni wọ́n wọ̀ iṣẹ́ ìmọ̀ fólókó kéjà yín sí Aquila gẹ́gẹ́ Aquila mama lórí Orisun tẹlifíṣọ̀n. Ìyá mi àbá ń káwọn aráalé. Mo kí gbogbo aráalé o, ẹ kú dédé àsìkò yìí o, ṣàlàáfíà ni gbogbo yín wà. Àlàáfíà ni gbogbo wa wà pátápátá. Olúwa ṣeun. Gbogbo ẹ̀yin tèmi nílùú Òṣogbo pátápátá, gbogbo ẹ̀yin tèmi ní Òṣogbo, Òṣogbo Òròkì, Iléṣà, Ọ̀fà, Kwara, Ìlọrin, Ògbómọ̀ṣọ́, Ìkirè, gbogbo wa pátápátá ẹ wo ire ti dé. Ayọ̀ ti dé, ìdùnnú ti dé bá yín ní Òṣogbo. Gẹ́gẹ́ bí a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá, Aquila wọ́n ń bọ̀ ní ìlú Òṣogbo. Ẹ wá wò ó, ẹ bá mú báírò sẹ́gbẹ̀ẹ́, ẹ bá mú pépà, ẹ bá mú sẹ́gbẹ̀ẹ́ torí ẹ kọ nọ́mbà Aquila, ẹ kọ nọ́mbà dókítọ̀, ẹ wo ẹ kọ àdírẹ́sì bí ẹ máa ti lọ rí wọn. Torí wípé wọ́n ń torí titi yín bọ̀ lóṣogbo nítorí àwọn èèyàn tó ń pè wọ́n ti pọ̀ jù pé kán máa bọ̀ nílùú Òṣogbo. Gbogbo àwọn táwọn ojú Ọlọ́run fún ọmọ. Ẹ máa wò, ẹ wá rí Aquila. Gbogbo àwọn tó wọ́n tó yẹ pé skin wọn ti bàjẹ́, tó fẹ́ kí skin wọn náà kó máa dán rètèrètè bíi tèmi báyìí. Ṣé mo mọ̀ wọ aṣọ tí mo wọ̀ lénìí kí kẹbàá lè rí bí Ọlọ́run ṣe jẹ́ kí Aquila náà kó tó ẹ̀yin náà ẹ máa múra o, ẹ máa bọ̀, ẹ máa wá rí wọn because skin specialist ó ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ yẹn tó máa sọ fún bẹ́ẹ̀ ṣe máa lo Aquila, tó máa sọ nǹkan tẹ́ máa ṣe tí skin yẹn á fi padà bọ́, tí skin wọn ti bàjẹ́ tán ti lo cream tí ò dáa mọ́ tó dẹ̀ wọ́n pé ìwọ Ọlọ́run bá tó bá tẹ̀ lè ṣe fún mi kí àwọ̀ mi kó padà kí n dánmọ́ tútù jòjòló kí n tún wá fáìn jù lára Olúbọ̀ lọ. Ẹ̀yin náà ẹ máa bọ̀. Gbogbo àwọn tá a bá sanra báyìí tá a fẹ́ lẹ̀ pa díẹ̀ sí ẹ̀yin náà ẹ máa bọ̀. Gbogbo àwọn tó yẹ pé ọmọ wọn bóyá wọ́n máa ń wúkọ́ ṣe gbogbo ẹ̀ lóríṣi ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní àgbàlagbà sínú ilé tó yẹ pé wọn ò lè dìde mọ́ tọkọ máa ń sùn lórí bẹ́ẹ̀dì lásán ni ẹ̀yin ẹ máa bọ̀ ẹ wá rí Aquila doctor ọ máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ní àgìlẹ́sẹ̀ tó ń dùn yín ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ lè tẹ́lẹ̀ pẹ̀sẹ̀ yẹn máa ń wúwo tẹ́lẹ̀ rìn dáadáa mọ́ bí ọmọge mọ́ tẹ́pẹ́ ti dàgbà ìyá mi nínú ilé bàbá mi lẹ́sẹ̀ àbí wọ́n ti dàgbà ọ̀ṣùpọ̀ ó ṣe wọ́n pé ẹsẹ̀ yìí ó ń dùn mí mo fẹ́ ẹ̀yin náà ẹ máa bọ̀. Gbogbo ẹ̀wò ẹ jẹ́ kí gbogbo èèyàn kó pàdé Aquila ní ìlú Òṣogbo nítorí pé ó máa ga jù. Bàbá aláàríyá gan tẹ̀lé wọn lọ sọ́ṣogbo pé Aquila ń bọ̀ lóṣogbo nílùú mi. Gbogbo ẹ̀yin ará Òṣogbo pátápátá ẹ máa expect bàbá aláàríyá àti Aquila nílùú Òṣogbo torí pé ó máa ṣe kíni ó máa ṣẹ́dẹ̀. Ṣé kò yẹ kémi náà gan lọ ni? I invite yẹn mọ̀ pé èyí ni brand ambassador. Gbogbo ẹ̀yin ará Òṣogbo yẹ ẹ máa expect mi mo ń bọ̀. Yes, I'm gonna come. Okay, ẹ máa expect èmi Aquila bàbá aláàríyá gbogbo pátápátá náà a máa stop mi lóṣogbo máa ṣe kíni ó máa ẹ máa bọ̀ ẹ máa rí mi live in fact mo máa ṣètò fún yín live báyìí lórí nílùú Òṣogbo. Aquila mo rí nǹkan kan tí ń dán gbinigbini lórí mo ti rí yellow cover mo ti rí white cover mo tún wo green cover nísìnyí ṣé green white green la fẹ́ mọ̀ ṣe nísìnyí. Ẹ mọ̀ pé colour Aquila yellow white àti green àwọn colour wa ní gbogbo ẹ̀dẹ̀ ló ní ìtumọ̀ so tẹ́ bá rí green cover déédéé ni white cover. Òun ṣàyédèrú káwọn èèyàn fara kan fọkàn balẹ̀. Ṣẹlẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó ń ta Aquila jákèjádò Nàìjíríà yìí gbogbo wọn la ní wọn lọ́wọ́. That is why ẹ kàn lè déédéé lọ sí anywhere kẹ́ni ẹ fẹ́ lọ ra Aquila ẹ máa rà á lọ́wọ́ àwọn tí a ti sign sí pé àwọn tó ń ta Aquila fún wa kẹba má lè ra ayédèrú ẹ̀. So bó ṣe wà yẹn ẹ má wọrí o yellow white green Aquila náà ni. Ǹjẹ́ ó ní àwọn testimony kankan tẹ́ ẹ gbà lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ yìí? Yes, every day la máa ń gba testimony. Àwọn mọ́mì kan pè wá láti Zaria wọ́n ní káwọn testify tàwọn náà ni o pé àwọn ní diabetes ìtọ̀ ṣúgà àtìgbà táwọn dẹ̀ ti ń lo Aquila àwọn ti wà okay everything ti normal. A fẹ́ encourage àwọn èèyàn tó ń ṣèrò bí bóyá a kàn ń sọ kínní ìlànà ó ń help èèyàn. Aquila help ó ń ṣiṣẹ́ fún diabetes, hypertension, migraine, menstrual disorder àti chronic menstrual pain. Pẹ̀lú ulcer chronic ulcer, ara ríro, ẹ̀yìn tó ń ròyàn, pile, hemorrhoids, jẹ̀díjẹ̀dí. Ẹ máa béèrè pé báwo ló ṣe wá jẹ́ pé
Aquila yìí nìkan náà ló ń ṣe gbogbo iṣẹ́ yìí. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àwọn ará ilé sọ̀rọ̀ máa gbẹ́dọ̀ àwọn ará ilé ok ó ṣe jẹ́ Aquila nìkan ló ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí tó ẹ pé tẹ́wọ̀n kan bá tún ní egbò gan bó bá légbò gan bó bá da Aquila sí tó dà sí bí ọjọ́ bíi 2-3 ó máa gbẹ ó ṣe jẹ́ Aquila nìkan. Lákọ̀ọ́kọ́ mo máa ń sọ gbogbo ìgbà lórí ètò yìí Miliki Express Sunday yìí Ọlọ́run la fi yìn iṣẹ́ Olúwa ni iṣẹ́ Ọlọ́run tó dá gbogbo ohun ni ó fún wa ní ìmọ̀ àti òye láti lè jẹ́ kẹ́ rí àǹfààní ẹ̀ lórí so òun la máa ń fún ní gbogbo ọpẹ́ bí Aquila ṣe ń ṣiṣẹ́ ni pé gbogbo ẹ̀yà ara ni Aquila ń bá ṣiṣẹ́ bí inú bá ń ta yín bí inú bá ń run yín gbogbo ẹ ti lògùn kò sí nǹkan tó ṣiṣẹ́ ẹ̀yẹn ṣàwà lo Aquila ẹ lè sùn ní ẹ mu Aquila ṣíbí 2 ẹ máa hanrun lórí chair àbí tẹwà ní one time kò sí nǹkan tí ò kì í help pẹ̀lú gẹ́gẹ́ bí àǹtí Lára ṣe sọ bí nǹkan gé yín lọ omi gbóná dàjò yín ni o even poison àwọn ọmọ míì wọ́n máa dédé lọ síbi tán gbógun kìíní sí ẹ rọ sí wọn lẹ́nu wọ́n máa bí dànù. ẹ jẹ́ kí n sọ instant méjì kan ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí bàbá aláìyá lè testify sí torí bàbá aláìyá wà lọ́dọ̀ mi nígbà náà láàárọ̀ yìí ọmọ mi ń jẹun ni bó ṣe ń jẹun ó wá mú mi bó ṣe mú mi yẹn báyìí ó gbé parí you know ó wá tún wá fẹ́ máa mú omi yẹn kó máa mú le mo ní no stop ó lè ṣe wúkọ́ yẹn ó ń wú ikọ́ yẹn lọ kí mo sáré wọnú ilé mo dẹ̀ gbé Aquila mo dẹ̀ take ó dẹ̀ gbá ó dẹ̀ mú and that was it. One time wá ti clear ó lọ ní. ìkejì mo tún lọ kí èèyàn mi kan ó dà pé mo ti sọrí kò ń ṣe léèní ló ṣẹlẹ̀ náà o ìyẹn ṣẹlẹ̀ bíi 3 weeks ago mo lọ kí èèyàn mi kan ọmọ ẹ̀ à ń sọ̀rọ̀ ní obìnrin tá a bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa wà lára ọmọ yẹn ó ṣì ń fà àbá Desire dà ló bá bọ́n Desire wà papọ̀ mọ̀dọ̀ Desire ọmọ tó wà lẹ́yìn ilẹ̀ kó ti já yán. ok ẹ ti sọ fún wa rí. ó já yán. yes. Ọlọ́run ló ní kí n ní Aquila sínú báàgì mi àmì lè ṣe brand ambassador mi ní Aquila ṣẹ́rí ọmọ yìí kojú mo jẹ́ kó mú gan ó mú dáadáa ẹ mọ̀ kojú 15-20 minutes sí ó dẹ̀ ya everything níṣẹ́ lóbìnrin rárá ó ṣe ó ní fojú sunkún ọmọ ojú kẹ so gbogbo ẹ̀wọ̀ àwa òbí pátápátá kì í ṣe àwọn òbí nìkan ìwọ tó ti bímọ tó ti bímọ ìwọ even nǹkan tó bá yẹ tẹ́lẹ̀ wá fẹ́ ní heart attack sáré gbé Aquila yìí kó sáré gbé kó bu díẹ̀ kó bu sẹ́ni first aid tó dáa ni ó ti bímọ ó ti bímọ o ọmọge ni ẹ o kì í ṣe ọmọge o ọkùnrin ni obìnrin it's something tó yẹ kó yẹ ká máa ní nínú bag all the time because anything ló lè ṣẹlẹ̀ sí anybody bẹ́ẹ̀ni ó lè jẹ́ ara wa o ó lè jẹ́ around us o bẹ́ẹ̀ni èèyàn lè fi Aquila láti fi ra ẹ̀mí ẹlòmíì láti fi gbàálà kó tó di pé ó máa tètè wá dé hospital láti ṣe the necessary thing so ó fẹ́ fi eléyìí bẹ̀ gbogbo àwa abiyamọ pátápátá nínú ilé pé a ò ní fojú sunkún àwọn ọmọ wa o àìmọ̀kànmọ̀kàn wa ń gbà míì Ọlọ́run jẹ́ ká fi kó bára wa ẹ jẹ́ kí gbogbo òbí pátápátá kán ní Aquila sínú ilé ẹ jẹ́ ká máa ní sínú báàgì ẹ lè má lò léni ẹ lè má lò lọ́la ṣùgbọ́n ọjọ́ tí iṣẹ́ bá máa kàn án ẹ ní mọ ọjọ́ náà Ọlọ́run jẹ́ ká rí ibi ó kéré pọ̀ báyìí kò ní kọ́gùn sí kankan nù wa ẹ jẹ́ ká ní Aquila sínú ilé sínú báàgì sínú mọ́tò sí gbogbo ibi ẹ jẹ́ ká ní Aquila àbí kí lè rí gbogbo sọ sí. mo tún fẹ́ sọ area kan fún àwọn àgbàlagbà wa ẹ mọ̀ pé wọ́n máa ní àwọn bàbá ti dọmọdé nǹkan nígbà míì kò di dandan kó jẹ́ pé wọ́n máa gbàgbé orúkọ àwọn ọmọ wọn àbí wọ́n máa débì kan wọn wá ní mọ ọ̀nà ilé mọ òun nǹkan bẹ́ẹ̀ yẹn kó lo Aquila fún wọn all the time kó máa mú wọ́n bá tiẹ̀ ti anybody tó bá tiẹ̀ ti dé 60 tí ò lo Aquila èmi ò wá mọ ìdí ẹ̀ o memory yẹn máa sharp sí i àwọn gbogbo ara ríro tó máa ń ṣe àwọn àgbàlagbà ẹ̀kọ́ but most importantly ó máa ń help brain. ṣé mo wí pé àwa kan wà tó yẹ pé kò sí ni ká má wù kọ́ wa látọjú oorun ní lóru you know it happen so much ṣẹlẹ̀ all the time bẹ́ẹ̀ni the best cure for it is Aquila ṣé àwọn ní tèmi o ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni. all the time ìjà ni rọra fún yín. ìkan tó mọ̀ sọ ni pé tó bá ṣẹlẹ̀ lóru bẹ́ẹ̀ yẹn. mo rò bẹ́ẹ̀ ti yá
báwa ṣe máa ń tètè jump sí first stage nìyẹn o. bẹ́ẹ̀ni èmi ti já kíákíá. ẹgbẹ́ Aquila kẹ́ mú. èmi máa mú nǹkan mi tèmi. ó jẹ́ ìkọ́ni Aquila gbogbo ẹ̀ pátápátá ẹ jẹ́ ká máa lo Aquila. mo rí àwọn ìwé kan lórí tébù. bẹ́ẹ̀ni o ẹ máa yín léṣe kíní ẹ rọra mú. èmi máa ń mu Aquila mi gbogbo. wọ́n dẹ̀ ní àwọn tó bá fẹ́ lẹ̀pa bíi tèmi báyìí tẹ́fẹ́ lẹ̀pa bíi ti tèmi báyìí ẹ̀yin ṣáà ti máa lo Aquila nítorí pé ó máa help. ìyá mi ẹ bá mú àwọn ìwé yìí tó ló dà pé mo rí àwọn orúkọ. Yes gbogbo àwọn tó ń ti darapọ̀ mọ́ wa. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nínú ilé ẹ máa expect Aquila ọjọ́ wo lẹ ń lọ sí Òṣogbo. On the 11th. Okay. Monday 11 April to 15 of April. So lo ọ̀sẹ̀ kan mọ́ ní ìlú Òṣogbo mọ́ báyìí. Àwọn tó ń fa dókítà pọ̀ dókítà ti ní òun láti rí gbogbo àwọn tó máa rí Monday láti ìjọ Monday sí ọjọ́ Thursday nítorí àwọn tó wà l'Abuja àwọn tó wà l'Èkó. gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹjọ́ ẹ bá mi mú bírò àti pépà ẹ bá mu sí tòsí ẹ jẹ́ ká lọ sílé agbára tí mo bá padà dé èmi máa fún yín ní àdírẹ́sì ibi tí Aquila fẹ́ dé sí mo máa fún yín àti àwọn new distributors ti join Aquila mo máa fún yín ní díẹ̀ nínú orúkọ wọn gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ kú dédé àsìkò.